fún ìsìláàmù lọ́wọ́ wọ́n fẹ́ bọ́ ẹgbẹ́ lóde òní bàbá ìmáàmù òun lẹ́ lómi fi ń sẹ̀ kínní irun rẹ̀ ọ̀lọ́ dédé kọ́ gba àwẹ̀ kọ́ yọ sàká kọ́ dọ́lọ́hùn gan mọ̀ àmọ́ dáná ká mọ̀ pé adìrẹ̀ òun ló sì kẹ́yìn alájí wa Dankano tó bá ṣe pé mára àwọn mẹ́rẹ̀ẹ̀rin àkọ́kọ́ wọn tó bá yẹ pé kò sẹ́ẹ̀tì lọ́dọ̀ yín tẹ́lẹ̀ ẹ sẹ́ẹ̀tì ẹ̀ ẹ sẹ́ẹ̀tì ẹ̀ ẹ rìsẹ́ẹ̀tì gbogbo ẹ̀ kí ìmọ̀lọ́hún lọ́kàn yín kó dúró gbọ́n ìrun yín kó dúró gbọ́n àwẹ̀ yín kó dúró gbọ́n sàká yín kó dúró gbọ́n nígbà náà ni ájì yóò tó wá jọ yẹn gbogbo ẹni tí mẹ́rẹ̀ẹ̀rin yóò dúró lọ́dọ̀ rẹ̀ tó lọ Mẹ́kà àmàlà kọ́ bá gbé Mẹ́kà ní sẹ́gbẹ́ kan ni péjọ tí mẹ́rẹ̀ẹ̀rin wọn bá pé àbọ̀ fi kún. Mẹ́kà wà fún pé àfi ń pé òpó Islam iṣẹ́ àkọ́kọ́ tí Mẹ́kà bẹ́ẹ̀ ṣe nù. Iṣẹ́ kejì tí Mẹ́kà bẹ́ẹ̀ ṣe Mẹ́kà bẹ́ẹ̀ kọ́ wa báwo lèèyàn ṣe lu ayé báwo lèèyàn ṣe lu ayé. Ìdí ó jẹ́ ẹ̀mà bẹ́ẹ̀ ni pé lọ́dẹ̀ ti kú òǹlé bẹ́ẹ̀ ti dágbére bẹ́ẹ̀ ti lọ airport bẹ́ẹ̀ ti mọ̀ pé nǹkan ti yàtọ̀. Airport lẹ́tì kọ́ máa rí irú lẹ́tì kọ́kọ́ máa bẹ́ẹ̀ ti mọ ntọ̀rẹ́ tó wọ́n fún yín wèé ọ̀rọ̀ pé ẹsẹ̀ ẹ̀rọ mi ẹ̀rọ kẹ́bà ń gbé tíà kankọ́ ẹ̀ mọ̀ sún wẹ́rẹ́rẹ́ ó yẹ ni tí wọ́n fẹ́ tò sí lẹ́yìn. Ó ní odò kí ni wọ́n máa ń pè é ó ní odò onímọ̀dé odò ó sì gbọ́dọ̀ kó lẹ́yìn rẹ̀ wọ́n máa fi símú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n fara mọ́. Ètí wọn kà bẹ́ẹ̀ kọ́ wa gẹ́gẹ́ nu bóyá ọmọ kò sé bóyá ó sì kó lẹ́yìn rẹ̀ pé èmi ò fẹ́ràn gbogbo orú lẹ́dẹ̀ẹ́dẹ́ yìí ara tí mẹ́kà bẹ́ẹ̀ kọ́ wa nu mẹ́kà bẹ́ẹ̀ kọ́ wa pé gbogbo ntọ́ ọba bá pàdé ń bẹ́ẹ̀ àbí kọ́ fara mọ́. Mẹ́kà bẹ́ẹ̀ kọ́ wa pé kọ́ ọmọ bí wọ́n ti máa dàpọ̀ mọ́ èèyàn pẹ̀lú rere. Mẹ́kà bẹ́ẹ̀ kọ́ wa kọ́ ọmọ bẹ́ẹ̀ sẹ́ máa mánéjì yẹn. Sórí tó bá ń bẹ̀rẹ̀ ayé tó bá mọ bẹ́ẹ̀ sẹ́ mánéjì yẹn láti bá gbé lérí ibùdó ọ̀rọ̀. O lè sọ pé gbogbo ẹni tó bá ń bá ṣe ní ọ̀dọ́. Ṣùgbọ́n wàá tíráì kọ́ ọmọ yẹn mánéjì nítorí ká lè kọ́ Mẹ́kà gẹ́gẹ́ nu. Tó o bá ti mọ èèyàn mánéjì àti rẹ́rí rẹsẹ̀ yóò ṣòro fún ọ. Bóyá ẹni tí ó tọ́lọ́wọ́ fi ṣe sábà bíi tí ó lànà èrè fún ọ bóyá ó ń bínú ni. Tó o bá ti lè bínú sí ọ̀nà rẹ dínú. Tó ń pè lọ́rẹ̀ yẹ kì í sọ̀rẹ́ o. Àmọ́ bàtà ṣe pé wọ́n ọ̀dọ́ rẹ̀ mọ̀ ló fi ń pe ọ̀tá lọ́rẹ̀. Kí ni wọ́n ń pè lọ́rẹ̀ gangan? Sọ̀díkì lọ́yẹ̀rú ju ṣáàlà àní. Sórí ọ̀rẹ́ tí wọ́n ń pè lọ́rẹ̀ kọ́ ọmọ bóyá ó padà dìlítì nọ́mbà wọn kan nísìn. Kèsì pé yẹn ń kí ọ ní ojoojúmọ́ ń jí kí ọ láàárọ̀ ń kí ọkọ tó sùn ń kí ọ láàárọ̀ òru. Iná kan ń pè lọ́rẹ̀ o bàbá wo níyà ẹ máa bẹ́ẹ̀ náà nù Ọlọ́run. Lọ́yẹ̀rú ju ṣáàlà àní. Ẹni tọ́jọ́ rẹ̀ òun lẹni tí ń ti aburú padà fún ọ tí ọ̀fà burú sí ọ. Tí ń gáìdì ẹ níbi aburú tí ń bọ̀. Gbogbo ọ̀ràn aburú tó bá ti mọ̀ pọ́ bẹ́ẹ̀ sí ọ. Yóò wá dáyà kọ́. Lè lójú mi kọ́ aburú òdì sí lámọ́ yín. Tó o bá ń bá yẹn sọ̀rẹ́ tí ọba ti máa gáìdì ẹ pé ká burú ọmọ sí ọ ọ̀rẹ́ kọ́ òun ọ̀tá nù. Sọ̀díkì lọ́yẹ̀rú ju ṣáàlà àní. Wáyẹ̀rì mi nílé àdá ti máa ní. Ìkẹ́lẹ́ kejì tó fi dá ọ̀rẹ́ mọ̀ òun ni wọ́n yẹ̀rì mí. Wáyẹ̀rì mi nílé àdá ti máa ní. Ẹni tó ṣe pé tó bá wà níbi kan tó bá gbọ́ tí wọ́n ń bú ọ yóò sì máa bú àwọn tó ń padà. Tó bá gbọ́ pé nìkan ṣépè fún ọ tó bá ṣépè ọ̀kan fún ọ tó bá gbọ́ yóò wá ṣépè mẹ́wàá rọ́pò fẹ́niyẹn. Ẹni tí ń ju ọ̀tá ní òkú aburú tí wọ́n lẹ̀ mọ́ ọ̀rẹ́ rẹ̀ mú. Tó ẹ pé wọ́n máa ròyìn fún ọ pé lágbájá wọ́n lè gúnra wọn bá lánàá gáràjì torí kí ni àní torí rẹ̀ náà ni ìwọ làwọn kan ń bú ló dá wàhálà lẹ̀ ọ̀rẹ́ nù. Yẹ̀rì mi bí àdá
kọ́dà bí ò lówó lọ́wọ́ níta yìí máa di sọ̀rọ̀ ẹlẹ́ ni ọba lówó lọ́wọ́ bí ti bí ọba ti dáa fún ìyàtọ̀ yẹn rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó ṣe burú fún tóun kọ̀ á gbà kí wọ́n sọ̀rọ̀ rẹ láì dáa gbogbo ìgbà ní ń bí ìjà rẹ ní ń dá burú padà sọ́dọ̀ aláburú ọ̀rẹ́ nù odi méjì. wọ́n yẹ sí fúlí ìdámá gíbùtò àníwò. ọ̀rẹ́ kẹta nù yẹ fúlí ìsámá gíbùtò àníwò. wọ́n yẹ sí fúlí ìdámá gíbùtò àníwò. ọ̀rẹ́ tí ó máa ròyìn rẹ ní dáadáa nígbà tó o bá sí ń bẹ̀ yóò máa sọ̀rọ̀ tí ó máa bí àwọn ọ̀tá rẹ̀ nù bí táwọn ọ̀tá rẹ̀ bá wà yóò àjòkó ń bẹ̀ dákánù buhari owó mbẹ lọ́wọ́ rẹ̀ yìí kà máa dọ́gbọ́n ó ti mọ̀ pé tóun wí yẹn inú àwọn ọ̀tọ́ ọmọ bàjẹ́ lọ́mọ wa sọ dáadáa rẹ̀ ó yẹ fúlí ìsámá gíptò áníwò. wọ́n yẹ sí fúlí ìsámá gíptò áníwò. kọ́dà ó lè ní gbogbo pẹ̀tẹ́sì ilé wọn òun lọ́kọ́ lọ́mọ ọ̀rẹ́ rẹ̀ lọ́mọ pọ́ọ́lé lọ́mọ gbé ọ̀gá níbi tó sí ó lè ní ikọ́ ilé kan lọ́wọ́ nísìnyí kẹ́tì bí àwọn èèyàn ní bílíọ̀nù ní ilé yẹn ti lé ní 10 bílíọ̀nù sọ́mọ pé eré ọmọ fọ́ọ̀tà rẹ̀ ti bẹ̀bẹ̀ ọ̀rẹ́ gidi nu tí ọmọ ròyìn rere tó tí ì ṣe kó ti ṣe lójú àwọn ọ̀tá rẹ̀ ó di mélòó ẹlẹ́kẹrin. wà á rí jù lìnà ìbá tí sàmánì. níta lè pè lọ́rẹ́ sí kẹrin àríjú lìnà ìbá tí sàmánì. wà á rí jù lìnà ìbá tí sàmánì. محسنة على سيد المحسنين آمين وعلى آله وصحابه حق قدره ومقداره العظيم آمين ولو كبر قدوما فلندا صلاتي ولو كبر قدوما فلندا صلاتي والشيخ سليمان إليها يودي الشيخ سليمان إليها يودي gbogbo okú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. gbogbo okú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. ọlọ́run kágbá igi dọ̀nà pẹ̀lú ìdá sàlátì pẹ̀lú Sheikh Suleiman Iléyá Yòdì. gbogbo okú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. ṣéwù álímì ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. ṣéwù bígórè ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. ṣéwù takùtì ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá alábìdún ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá nágẹ̀rí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá níkọ̀rọ̀ ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. ṣéwù bàtúrò ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá òjìbára ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. abúlé adábì ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. lábẹ́ ìlú níní ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá alábẹ̀jì ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. nípàkàtà ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. nípàkàtà ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá gáálí aláàyá ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá apá ọ̀kági ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. apá ọ̀kági ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. mẹ́kábàrà ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàtà ìṣẹ́rù yásí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá àfọ̀ntà ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. àbúrò ẹrùbú ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. gani àbótó ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá ìmáàmù ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá
Gìdáùmà. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Bàbá Lífà. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Bàbá Gìdáùmà. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Bàbá Mùdírù. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Tí ó kéwú. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Anúsàárì bí. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Ìmáàmù Bàsírù. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Ìyá ìlú. Ilé olóso Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Ẹ̀sìn ni ó bí wá. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Ó ní kíjì bá. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Bàbá Aláwùsá. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Ibodò fún Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Ṣọ̀wọ́nù Ẹlẹ́yìnlá Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Àsí gáàsì. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Àsímọ̀lì gáàsì. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. Òkú Mùsùlùmí. Ọlọ́run kẹ́wọ̀n gbàgbọ́. Ọlọ́run tẹ́wọ́ ìgíga wa pẹ̀lú ìdá sàlátì pẹ̀lú ṣé ìfòsùlẹ̀ ìmọ̀lá ilé ààrẹ yóò di gbogbo òkú Mùsùlùmí. Ọlọ́run tẹ́wọ́ gbàgbọ́ wa. La ilaha illallah, 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 la ilaha بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد امين. Lẹ́yìn kíkí Ọlọ́run àti títọrọ kẹ́ fún Ànábì wa Muhammad صلى الله عليه وسلم. àti dúdúpẹ́ fún àwọn olórí òun náà làwọn àgbàlagbà tí wọ́n fi ìlànà rere kalẹ̀ tá a ṣàdúrà fún ọlọ́mọ wa tó kẹ́ wọn sí. آمين. Mo kí ìjókòó gbogbo àwọn àlùfáà ẹ̀ ń fi ìjókòó bàbá wa gbà àwọn ọmọ ìmáàmù aláàyá. أدام الله حياته. Èmi ń kí gbogbo àwọn bàbá níjókòó bí bàbá wa ìmáàmù bí wọ́n ti máa ṣe ní gbogbo ìgbà náà nù. Eléyìí tó ń ṣe yìí nítorí mi rí sí ni pé wọ́n fi ń kọ́ àwa tí à ń bọ̀ wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́. Mo ṣe wá sí lánàá ní àjà mo wá sọ fún àwọn àlùfáà pé báwọn àlùfáà ti dáa tó inú aburú tí ń bẹ lára àwọn míì nínú wa ni pé bàbá pàdé ara wa ń ta á dì mọ́ra wa á fẹ́ gbéra wa mì àmọ́ tá a bá ti débi òde àdúrà láti pínwó àdọ̀ka. Àbá mi bá ti bọ̀ wá bí òde àdúrà tí ó pàdé àwọn àbá ẹgbẹ́ rẹ̀ yóò wá bọ́ ojú ọmọ àdéhùn kalẹ̀ yóò gbójú ọmọ náà wọ̀. Yóò ní ọ̀rọ̀ owó jù báwọn lọ ọ̀rọ̀ owó orí báwọn ọ̀rọ̀ owó orí báwọn ẹnìkan ní tàbí ibì kan wá ọmọ àfi búrẹ́dì kan lónìí ọbẹ̀. Pàtẹ lọ bí fìdáwù yóò yá 100,000 àwọn àfáà bí ogun bẹ́ẹ̀lẹ̀ wọ́n wá ní wọ́n dá sí méjì kákòdà kan fún ọ nìkan káwọn ogun ọmọ lè pín 50,000. Àwọn alábàá tí ìpolówó adáṣẹ́ bọ́ kú mi ni yá rẹ ló kú ni yá rẹ kó kú bàbá rẹ kó kú yóò yá ni ẹ pin mara yín lọ́wọ́ bá ti gbà náà ni. Bàbá wọn ìmọ̀mọ̀ aláya أدام الله حياته. gbogbo òde tó jóde wọn tí wọ́n pàṣẹ bẹ̀rẹ̀ wọ́n tún wá fún kálukú láyè pé ìwọ wí ìwọ wí ìwọ wí ìwọ gbà ìwọ gbà ìwọ gbà ìwọ gbà. Sẹ́yìn wa ní kí wọ́n má débi tí wọ́n dé èyí wọ́n sọ wọ́n dolo sí kò sọ wọ́n dẹni ilẹ̀ kò sọ wọ́n dẹni àná kàkà bẹ́ẹ̀ wọ́n tún ga sí ni
nítorí wọn fi èsì bẹ́ẹ̀ ni pé wọ́n fi ń ṣe ẹ̀kọ́ fún gbogbo àwọn ọmọ kéékèèké yìí pé ó ti yẹ kẹ́ ẹ máa ṣe é nìyí ní jáfà ó ti ló kọrin ní Islam ó sì ti jó kọrin fún àwọn mùsùlùmí bàbá ọba tí ò ní kẹ́ ẹ bọjú àwọn tànà ti jẹ tajẹ́ àwọn tọ̀lá tí ń bọ̀ wọn ò ní bójú ti yín náà jẹ́ ọba tí ò ní ẹ bẹ̀yìn àwọn tànà ti jẹ tajẹ́ àwọn tọ̀lá tí ń bọ̀ wọn ò ní bẹ̀yìn ti yín náà jẹ́ bí mo ti ṣàdúrà fún bàbá wa imam bẹ́ẹ̀ mo ṣe é fáwọn bàbá wa tó wà pẹ̀lú wọn àtúgbẹ̀yìn bàbá wa gbà nílé olóṣùn bẹ́ẹ̀ mo ṣe é fún yín mo wá kí gbogbo ẹ̀yin ìyá alálùbáríkà ìyá wa nílé iṣẹ́ wa límìnà ọmọ ẹni òkú yìí ẹ̀ṣẹ̀ ṣe wù kan sí ẹ̀ṣẹ̀ ṣe wù kan sí ilé alímì ò ní bàjẹ́ o ayé ẹnì kọ̀ọ̀kan wa náà ò ní bàjẹ́ mo kí gbogbo ẹ̀yin ìyá alálùbáríkà pé salamullahi alaykum wa rahmatullahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. Gbogbo ẹ̀yin jamaa tí bàbá wa aláàyè ní kẹ́ ẹ farabalẹ̀ fún wàásù láti farabalẹ̀ àwọn ẹgbẹ́ róòdù àwọn ẹgbẹ́ násánà àwọn emirati wọ́n tún dákọ̀ àwọn nǹkan àwọn independent àti àwọn olótú ni àti gbogbo àti àwọn abẹ́gẹ́ àánú àti okòóló àti gbogbo oníkàlùkù ti wá òkì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ níwájú bàbá aláàyá oníjùsẹ́jú kíní náà lọ àwọn mo kẹ́yìn ọ̀rẹ́ ẹ̀yà aládùúrótì láti rí ajídáre Jasper ó ní gbogbo bí mo ṣe lè bísí tó òun sábẹ́ kí n wá bí àjọyọ̀ ọ̀rẹ́ òun ó yẹ kí n wà ní hòtẹ́ẹ̀lì lẹ́kọ̀ọ́ kí n máa sùn báyìí ni. àmọ́ ìfẹ́ Abdulgafari Sọ̀díkì mọ́yẹ̀rùdù ṣàlàyé mọ́yẹ̀rì bílí àgá tí wọ́n mọ́yẹ̀rì ní sàmáàkì jẹ́ ayé báyìí Sọ̀díkì mọ́yẹ̀rùdù ṣàlàyé. Ẹni tó ń pè lọ́rẹ̀ yẹ kì í sọ̀rẹ́ o àmọ́ bàtọ́ ṣe pé wọ́n ọ̀dọ́ rẹ̀ mọ̀ ló fi ń pe ọ̀tá lọ́rẹ̀ kí ni wọ́n ń pè lọ́rẹ̀ gangan. Sọ̀díkì mọ́yẹ̀rùdù ṣàlàyé. Sórí ọ̀rẹ́ tí wọ́n ń pè lọ́rẹ̀ kọ́ mọ̀ bóyá ó padà dìlítì nọ́mbà àwọn kan nísìn. mọ́yẹ̀rùdù ṣàlàyé. Kèrè pé yẹn ń kí ọ lójoojúmọ́ ń jí kí ọ láàárọ̀ ń kí ọkọ tó sùn ń kí ọ láàárọ̀ òru iná kan ń pè lọ́rẹ̀ o bàbá wo níyà ẹ máa bẹ́ẹ̀ náà nu Ọlọ́run. mọ́yẹ̀rùdù ṣàlàyé. Ẹni tọ́jọ́ rẹ̀ òun lẹni tí ń ti aburú padà fún ọ tí ọ̀fà burú sí ọ tí ń gáìjì ẹ níbi aburú tí ń bọ̀ gbogbo ọ̀ràn aburú tó bá ti mọ̀ pọ́ bẹ́ẹ̀ sí ọ yọ àdáyà kọ́ lójú mi kọ́ aburú òní ṣe láwọn yín tó o bá ń bá yẹn sọ̀rẹ́ tí ọba ti máa gáìdì ẹ pé aburú ọmọ sí ọ ọ̀rẹ́ kọ́ òun ọ̀tá nù. Sọ̀díkì mọ́yẹ̀rùdù ṣàlàyé wáyẹ̀rì mí nílé àdá tí máa ní. ìkẹlẹ́ kejì tó fi dá ọ̀rẹ́ mọ̀ òun ni wọ́n yẹ̀rì mí. wáyẹ̀rì mí nílé àdá tí máa ní. ẹni tó ṣe pé tó bá wà níbi kan tó bá gbọ́ tí wọ́n ń bú ọ yóò sì máa bú àwọn tó ń padà tó bá gbọ́ pé nìkan ṣépè fún ọ tó bá ṣépè ọ̀kan mọ́ tó bá gbọ́ yóò wá ṣépè mẹ́wàá rọ́pò fẹ́niyẹn ẹni tí ń du ọ̀tá ní ọkọ̀ aburú tí wọ́n lẹ̀ mọ́ ọ̀rẹ́ rẹ̀ nù tó ẹ pé wọ́n máa ròyìn fún ọ pé lágbájá wọ́n lè gúnra wọn bá lánàá gáràjì torí kí ni àní torí rẹ̀ náà ni ìwọ làwọn kan ń bú lọ́dá wàhálà lẹ̀ ọ̀rẹ́ nù. yẹ̀rì mí bílí àdá tí kọ́dà bí olówó lọ́wọ́ níta yìí máa di sọ̀rọ̀ ilẹ̀ ni ọba lówó lọ́wọ́ bíi ti bí ọba ti dá fún ìyàtọ̀ yẹn rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́
ó ṣe burú fún tóun kọ̀ wá gbà kí wọ́n sọ̀rọ̀ rẹ̀ láì dáa gbogbo ìgbà ní ń bí ìjà rẹ̀ ní ń dá burú padà sọ́dọ̀ aláburú ọ̀rẹ́ nu ojú méjì. wọ́n yẹ sí fúlí ìdámá gíbùtò àníhùn. ọ̀rẹ́ kẹta nu yẹsifúlì ìsámá gíbùtò àníhùn. wọ́n yẹ sí fúlí ìdámá gíbùtò àníhùn. ọ̀rẹ́ tí ó máa ròyìn rẹ̀ ní dáadáa nígbà tó o bá sí ń bẹ̀ yóò máa sọ̀rọ̀ tí ó máa bí àwọn ọ̀tá rẹ̀ nù bí táwọn ọ̀tá rẹ̀ bá wà yóò àjòkó ń bẹ̀ yóò dákánù buhari owó mbẹ lọ́wọ́ rẹ̀ yìí kà máa dọ́gbọ́n ó ti mọ̀ pé tóun wí yẹn inú àwọn ọ̀tá ọmọ bàjẹ́ lọ́mọ wa sọ dáadáa rẹ̀ ó yẹ fúlí ìsámá gíptò ánìwò. wọ́n yẹ sí fúlí ìdámá gíbùtò àníhùn. kọ́dọ̀ ó lè ní gbogbo pẹ̀tẹ́sì ilé wọn òun lọ́kọ́ lọ́mọ ọ̀rẹ́ rẹ̀ lọ́mọ pọ́nlé lọ́mọ gbé ọ̀gá níbi tó sí ó lè ní nkọ́ ilé kan lọ́wọ́ nísìnyí kéde ní àwọn èèyàn ní bílíọ̀nù ní ilé yẹn ti lé ní 10 bílíọ̀nù sọ́mọ pé eré ọmọ fọ́ọ̀tà rẹ̀ ti bẹ̀lẹ̀ ọ̀rẹ́ gidi nu tí ọmọ ròyìn rere tó tí ì ṣe kó ti ṣe lójú àwọn ọ̀tá rẹ̀ ó ti mélòó ẹlẹ́kẹ̀rin. wà á rí jù nínú ìbá tí sàmánì. níta lè pè lọ́rẹ́ sí kẹrin àríjú hulina ibà tí sàmánì. wà á rí jù nínú ìbá tí sàmánì. ọ̀rẹ́ tí ó dúró tì ọ́ tí ó ní ojú òní ti ọ̀rẹ́ mi tí ọba sẹ́ni kankan lẹ́yìn rẹ̀ mọ́ ẹ̀ bá mi. gbogbo ntọ́ bá fẹ́ ṣe ẹ bá mi pẹ̀lú ẹ̀ ojú ò lè tì í gẹ́gẹ́ bí Dáre Jasper ti ṣe àti gbogbo àwọn aládùúgbò ti rí. torí téèyàn ọba ti rí mẹ́rẹ̀ ní gbogbo àwọn tó ń bá rìn ronú sí i tó ọba ti rí mẹ́rẹ̀ rìn yí lára wọn ọ̀rẹ́ kọ́ ohun àwọn aríbánijẹ́ ni. ọba tí ó ní kí ẹdúró ti alájí wa dáńkánù báyìí lẹ́yìn wákàtí kan ẹ fún kálukú ti dìde ewu bá dẹ́ni jòkó bàbá tó wá ní ẹdúró gbọ́ wá sí ẹ̀tọ́ wa dúró ẹtẹ̀ láti bàbá ìmáàmù nítorí ìfẹ́ ọ̀rẹ́ yín bẹ́ẹ̀ bá fẹ́ ọ̀rẹ́ yín ẹ lè má dá bàbá ìmáàmù lóhùn kẹ́ ẹ má bínú lọ ojú ọmọ wa ti ọ̀rẹ́ yín pé wọ́n sì yẹ̀yẹ́ mi màmú wa sì ń sọ̀rọ̀ fún àwọn òsì gbọ́ yóò jẹ́ àmọ̀ pé ẹ̀yin ọ̀rẹ́ gidi nìyí. látẹ̀rí Dáre Jasper oníkárí gbogbo eré pátá ẹni tó ti lọ ájì ọlọ́run oníjọ́ bàjẹ́ wọn yín lọ́wọ́. ẹni tí ò tí ì lọ yóò lọ tala ìbáríkà gbogbo tí wọ́n ń jẹ́ nǹkan dùnú tẹ́nìkọ̀ọ̀kan béèrè ọlọ́run fi lé yín lọ́wọ́. inna a'tayna. الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. níparí alájí wa Aminullah Dankano chairmanu tóòdù ní general chairmanu Emirates mo bá yín dúpẹ́ bọ́lọ́hún o. Alhamdulillah. ó dùn mọ́ mi pé mo bá ọ̀rọ̀ kan lẹ́nu bàbá wa Ìmáàmù Aláya ọ̀rọ̀ yìí ni pé wọ́n sọ àṣepọ̀ bàbá yín pẹ̀lú àwọn wọ́n wá sọ dáadáa ó gbé yín tẹ̀ ń ṣe iye rírẹ yìí nínú ilé bàbá yín yìí gbígbàdúrà àwọn tó bí yín àti dáadáa àwọn tó bí yín ni o ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ kọ́kọ́ mú kó ń bí yín nù wọ́n fúnra rẹ ni ọmọ ọkàn bíra rẹ kó sì mọ fúnra rẹ lẹ́sìn ǹjẹ́ bàbá rẹ ṣe ń tọ́jẹ kalẹ̀ fún ọ ní sọ fún ọ pé sẹ́kọ̀ọ́ tí ó sì tó ṣe freedom wọn o ǹjẹ́ bàbá rẹ ní rere lọ́dọ̀ àwọn èèyàn tó yẹ pé tí wọ́n bá pàdé rẹ níbi tó ti níṣòro wọ́n wàá rántí rere bàbá rẹ wọ́n wàá bíjà rẹ máa ronú máa bíra rẹ kó sì mọ fúnra rẹ lẹ́sìn ẹkún ni bàbá rẹ pìpìà fún ọkọ tó kú ní abẹ́rìn ìyá ni bàbá rẹ pìpìà fún ọkọ tó kú ní Àbíkẹ́ bàbá mi ti parí ìyàtọ̀ ọmọ rẹ ó jẹ tó bá kú tán lọ́gọ́rùn ọdún àwọn ọmọdé ọmọ rẹ ó sì máa jẹ ọmọ ní ẹ̀san bàbá yín ni ó ṣe dáa fún ọmọ nígbèsí ayé rẹ òun òǹdí wọn bí bàbá rẹ ṣe ṣe rere kalẹ̀ fún ọ ni
bó ṣe burú fún ọtọ yẹn tí ó yẹn ń gbogbo àwọn tí wọ́n mọ̀ yẹn wọn ò rí yẹn wọn ni ẹ bá dọ́dọ̀ àfa àlẹ́wájá yóò yọrí ọ̀sẹ̀ ni ó débẹ̀ tí ò yọrí àmọ́ gba àwọn tí wọ́n débẹ̀ ó tún lé sí ni àbá kí ọmọọṣẹ́ mọ́ o láwọn tó bí ọ sí kalẹ̀ ni ọba yín dúpẹ́ bọ́lọ̀ ń pẹ́ àwọn tó bí yín ṣe rere alhamdulillah. tí àwọn tó rọ̀ sójú wa ń sọ pé ẹni ire ni bàbá yín bàbá azim. azim falalibi ruya bula wazambu yabuka wayutila ọdún kama ṣì kabila kama kadina tudana alibayu yajini fimawa lizari nira yajura ìdílé awibuni diya kama kadina tudana asẹ́yìn falalibi ruya bula wazambu yabuka wayutila fakun kama ṣe tafila kama kadina tudana. ẹ̀kọ́ tí wọ́n fi mú ni pé ìrònú tí mo ní kó rò lẹ́ẹ̀kan pé kí bàbá rẹ ṣe kalẹ̀ fún àtìyá rẹ ọwọ́ pé èsì rẹ ni pé wọ́n ṣe rere kalẹ̀ fún ọtọ́ ń jẹ wọ́n ṣàlékún àdúrà fún wọn. tó bá ṣe pé èsì rẹ ni pé ìyà ni wọ́n ṣẹ́kù tọ́ ń jẹ ìwọ náà parí ìyàwó mẹ́jọ wọn lọ bẹ́ẹ̀ ìwọ ṣe rere kalẹ̀ fọ́mọ. azim falalibi ruya bula wazambu yabuka wayutila. àwọn tó máa ṣe ohun tí kálukú ọmọ wa ní ẹ̀dàkùn alájú ti ń bọ̀ lọ́dà gbogbo ẹ̀rú nísìnyí wọ́n ń ṣe kalẹ̀ fọ́mọ nípa ẹni ọba bájà lónìí ó ti tẹ́ kálukú lójú kó ń tàn ó kú lọ́la àbíkọ́ rẹ̀ wọ́n ló tún máa sọ pé bí lágbájá èmi ò ní ọmọ ṣe lọ àwọn kan ní ẹni tí wọ́n ń ṣe bí kọ́ máa ṣe lọ kọ́ máa ṣe lọ torí olú ẹ̀ bá ní ọmọ ṣe lọ ó lè padà wá yí lọ́dọ̀ olú ẹ̀ náà má ṣe lọ dáadúró má ṣe má ní torí kò ń ṣe kalẹ̀ fọ́mọ rẹ ni kí ló wí parí ẹ̀. azim falalibi ruya bula wazambu yabuka wayutila. fakun kama ṣe tafila kama kadina tudana. bó o bá ṣe dájọ́ lọ́mọ rẹ ó sì kó ètò àwọn bàbá wa gba aláàyá dá ni bàbá yìí máa mú kó yìí ètò àwọn ológun dá làwọn àlífà ń kó yìí èyí tí bàbá tèmi náà dá ní kó yìí ìwọ náà ń kọ́ èyí tí bàbá tiẹ̀ náà dá ló kó. alimari yajini siman. ọmọ nìyẹn yóò jẹ èso dáhùn tó bí bá gbé kalẹ̀. lisayi lahi wara. dúndùn ni ó jẹ ó yẹ pé kíkorò ni wọ́n gbìn kíkorò ni ó jẹ. lisayi lahi wara. ìdí mọ̀rí bùnú dìyàrá. àmàtẹ́bí lójú dáa. alájọ wọn dán kánò ọpẹ́ mi fún yín lọ́dọ̀ Ọlọ́run tẹ̀yin náà sì máa dún gbogbo gbà náà ni pé àwọn tí wọ́n bí mi tọmọnìyàn bàjẹ́ lọ́wọ́ wọn ó jẹ́ kí tèmi náà máa dáa pátá wọn tó bí yín ọba tèèyàn jẹ bẹ́ẹ̀ bá lóun ọba ti ń jẹ ayé ń tọ̀hún ní ọba jẹ wọ́n bá yín dúpẹ́ rẹ̀ fọlọ́run wá sí gẹ́gẹ́ tí wọ́n wá fẹ́ ṣe fún yín bẹ́ẹ̀ bá ti lọ mọ́kàdárí àtiwọ́n náà tó ti lọ láti jò ní àtẹ̀jọ́ padà lọ àdìsí ànábì sọ̀rọ̀ mẹ́rin kan fún wa àbí márùn-ún òun ni mo gbé ẹni tó lọ mọ́kà tó dé gbọ́dọ̀ máa tẹ̀lé ní ájì rẹ̀ ó fi wúlò ló fi ṣiṣẹ́. qala rasulullahi sallallahu alayhi wa sallam. ànábì sọ pé. afu anna salamaka. ó di mẹ́ni. wàsílì mú nkọ̀tọ̀ aka. ó di méjì. wà á sí ìlànà ní àṣà ilẹ̀ yìí kà. ó di mẹ́ta. wà kúlì àkọlọ́ àlànà fún síta. ilé ní kọ́ńtò bá nábì lẹ́mẹ̀ta. kí ni Mẹ́kà fẹ́ ṣe nínú ayé wa gan? Ìfẹ́ méjì ni Mẹ́kà fẹ́ ṣe fún gbẹ́ntọ́ lọ àtẹ̀ntì ọ̀lọ́. À ń fi Mẹ́kà a fi ń pé òpó ẹ̀sìn Islam láti pé òun ló sì karùn-ún sọ̀rọ̀ tí
الإسلام خمس فألم ما جاء في الناس الحديث موكل أولها توحيد وصلاة ثم زكاة ثم صيام بعد زكاة وحج الصيام بعده أذكري ثم صيام بعده زكاة وحج بيت الله للمستطيع الذي في عشرة البكاء وحج بيت الله للمستطيع. sórí Mẹ́kà ẹ̀kọ́ karùn-ún ìsìláàmù ló wà. wọ́n fẹ́ wọ́n ẹgbẹ́ lóde òní bàbá ìmáàmù òun lẹ́nu mi fi ń ṣèkínní irun rẹ̀ ọ̀lọ́ dédé kó gba àwẹ̀ kó yọ sàká kó dọ́lọ́hùn gan mọ̀ àmọ́ dáná ká mọ̀ pé adìrẹ̀ òun ló sì kẹ́yìn alájí wa Dankano tó bá ṣe pé mẹ́rẹ̀ẹ̀rin àkọ́kọ́ òun tó bá yẹ pé kò sẹ́ẹ̀tì lọ́dọ̀ yín tẹ́lẹ̀ ẹ sẹ́ẹ̀tì ẹ̀ ẹ rìsẹ́ẹ̀tì gbogbo ẹ̀ kí ìmọ̀lọ́hún lọ́kàn yín kó dúró gbọ́n ìrun yín kó dúró gbọ́n àwẹ̀ yín kó dúró gbọ́n sàká yín kó dúró gbọ́n nígbà náà ni ájì yóò tó wá jọ yẹn gbogbo ẹni tí mẹ́rẹ̀ẹ̀rin yóò dúró lọ́dọ̀ rẹ̀ tó lọ Mẹ́kà àmàlàkọ́ bá gbé Mẹ́kà rẹ̀ sẹ́gbẹ́ kan ni pé njọ́ tí mẹ́rẹ̀ẹ̀rin wọn bá pé àbọ̀ fi kún. Mẹ́kà wà fún pé àfi ń pé òpó Islam iṣẹ́ àkọ́kọ́ tí Mẹ́kà bẹ́ẹ̀ ṣe nù. iṣẹ́ kejì tí Mẹ́kà bẹ́ẹ̀ ṣe Mẹ́kà bẹ́ẹ̀ kọ́ wa báwo lèèyàn ṣe lu ayé ìdí ó jẹ ẹmọ bẹ́ẹ̀ ni pé lọ́dọ̀ ẹni kú òǹlé bẹ́ẹ̀ ti dágbére bẹ́ẹ̀ ti lọ airport bẹ́ẹ̀ ti mọ̀ pé nǹkan ti yàtọ̀ airport lẹ́tì kọ́ máa rí irú lẹ́tì kọ́kọ́ máa bẹ́ẹ̀ ti mọ ntọ̀rẹ́ tó ọmọ fún yín wèé ọ̀rọ̀ pé ẹsẹ̀ ẹ̀rọ mi ẹ̀rọ kẹ́bà ń gbé tíà kankan ẹ̀ mọ̀ sún wẹ́rẹ́rẹ́ ó yẹ ni tí wọ́n fẹ́ tò sí lẹ́yìn ó ní odò kí ni wọ́n máa ń pè ó ní kọ́dí odò ó sì gbọ́dọ̀ kó lẹ́yìn rẹ̀ wọ́n máa fi símú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n fara mọ́. ètò ìwéka bẹ́ẹ̀ kọ́ wa gẹ́gẹ́ nu bóyá ọmọ kò sé bóyá ó sì kó lẹ́yìn rẹ̀ pé èmi ò fẹ́ràn gbogbo orú lẹ́dẹ̀ẹ́dẹ́ yìí ara tí mẹ́ka bẹ́ẹ̀ kọ́ wa nu mẹ́ka bẹ́ẹ̀ kọ́ wa pé gbogbo nǹkan ọba bá pàdé ń bẹ́ẹ̀ àbí kọ́ fara mọ́. Mẹ́kà bẹ́ẹ̀ kọ́ wa pé kọ́ ọmọ bí wọ́n ti máa dàpọ̀ mọ́ èèyàn pẹ̀lú rere. Mẹ́kà bẹ́ẹ̀ kọ́ wa kọ́ ọmọ bẹ́ẹ̀ sẹ́ máa mánéjì yẹn. Sórí tó bá ń bẹ̀rẹ̀ ayé tó bá mọ bẹ́ẹ̀ sẹ́ mánéjì yẹn láti bá gbé lérí ibú ni ọ̀rọ̀. O lè sọ pé gbogbo ẹni tó bá ń bá ṣe ní ọ̀dọ́. Ṣùgbọ́n wàá tíráì kọ́ ọmọ yẹn mánéjì nítorí ká lè kọ́ Mẹ́kà gẹ́gẹ́ nu. Tó o bá ti mọ èèyàn mánéjì àti rẹ́rí rẹsẹ̀ yóò ṣòro fún ọ. Bóyá ẹni tí tọ́lọ́wọ́ fi ṣe sábà bíi tí ó lànà èrìrè fún ọ bóyá ó ń bínú ni. Tó o bá ti lè bínú sí ọ̀nà rẹ̀ dínú. Bóyá tọ́lọ̀ mi sábà bíi tí ó lànà èrìrè fún ọ bóyá ó bùn ni. Tó o bá ti lè fi mú tó ṣe báyìí lójú rẹ̀ bí àwọn òkúta ẹni bá fẹ́ sọ lé lérè náà ni eléyìí ò lè ṣe rírè. Àfi kọ́ ọmọ ẹgbẹ́ sí ma mánéjì yẹn ló fi wà ókè. Ànábì wa parí ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀ ẹ̀rọ náà lórí. ẹ fún àlọ́ sọ̀lámọ́ká. Aláàjì wa Dankano bẹ́ẹ̀ ńgbà tẹ̀ ti darí Mẹ́kà yìí. Nítorí òjò àjì yóò dúró tí ó ti kílá àlùbáríkà. Àkọ́kọ́ ń bẹ ni pé a fún àlọ́ sọ̀lámọ́ká. Gbogbo ẹni tó sẹ̀yìn kẹ́ tó lọ Mẹ́kà. Ẹ sọ wọ́n dẹni àfẹ́ríjì o. Torí pé àfẹ́ríjì rẹ̀ yìí náà lè tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹni ọ̀yẹ́ dìkú òlé kó tó lọ Mẹ́kà. O tún wá dé o tún kọ̀ntínú òdì ẹ̀ńtẹ́ ìjọ́jà tó kí ọ. Gbèsè dáadáa lẹ dé ànábì kọ́ Mádínà o tún fi mú dá a lóhùn. Eré Mẹ́kà Ọlọ́run ní ká màláíkà ọgbọ́ kú lérí rẹ̀. Àfihàn ló sọ̀lá Mẹ́kà.
gbogbo ẹni tó sa ìdá fún yín kẹ́ tó lọ àtìgbàtẹ́ dé ẹ ti dẹ́n tí ọmọ àfẹ́ríjì yàn kí àfẹ́ríjì tí ló lè máa pọ̀ sí wájú ọlọ́run tó ní wọ́n ní. wàsílì máa ń kọ̀tọ́ aká. ẹlẹ́ẹ̀kejì ló wàsílì. sí máa ń kọ̀tọ́ aká. ẹ ti di ẹni tí ọmọ súnmọ́ ẹni tí ń sá fún yín. ẹbí ò gbọ́dọ̀ bàjẹ́ mọ́ lọ́dọ̀ yín o. ilé ò gbọ́dọ̀ túmọ̀ látọwọ́ yín o. àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n fẹ́ràn ara wọn wọn ò gbọ́dọ̀ yá ara wọn mọ́ látọwọ́ yín o. ẹ ti dẹni tí ọmọ so nǹkan pọ̀ tí ò ní já nǹkan. ẹ ti dẹni tí ọmọ sọ̀rọ̀ ayé pọ̀ mọ́ nǹkan eríire tí ò ní já. kọ́dà bẹ́yàn bá ń já kúrò lára yín ní ti rere èyí ó sì mọ súnmọ́. èyí ni ó jẹ́ kí mọ́kà yín ó nítumọ̀. ìyá pàdé darí mọ́kà tán èyí tó kọ̀ntínú jáde ń jà pẹ̀lú ọkọ yín. ọkọ tínú rẹ̀ ògùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ mọ́lẹ́jì ẹ̀ ní òun ètí ìlọ ìwọ́n ti lọ. òun fara mọ́ ọgbà fọlọ́run ni o tún wá dé ọ́ gbé ẹrù gírímọ́ káyìwọ̀ ọlọ́wọ́ gbọ́ eré ilé ájì yẹn kó lọ́mù rẹ̀ yóò gbé sẹ́ni ẹlòmíì ó ní mélòó. náà. wà á sí ìlànà ní àṣà ilé ìka. dákun ló bá dẹnu kọ́ lókè. láti wá dákàlù wá sí ní. àṣírí ìlànà ní àṣà ilé ìka. ẹ jẹ́ kí sùúrù yọ pọ̀ sí i. ẹ mọ tíráì obìnrin tí ń sa ìdá sí i dáadáa ní kẹ́hìn wọn sí o. káwa nítorí kíni ẹ wá fún ọ lẹ́sìn pé adúrú nira tá ànábì rí ànábì ó sì ṣépè láwọn ọ̀tá. sallallahu alayhi wa sallam. kò ṣépè lékèké rí téèyàn bá jẹ́ ẹni tó níra ká yìí téèyàn bá wọ ìrìn àjò ájì bá ànábì ti rìn. sallallahu alayhi wa sallam. ànábì ó séèyàn. ọlọ́wọ́ adáya ní ìyá 2023 kankan ṣe mí ní ájì. mo gbà tí mo délé ẹ̀wọ̀n dá ẹ̀kún so. sẹ́rí mọ́kàtí ti ń lọ láti 2001 ẹ máa wú ọlọ́run o láti 2001 2023 yìí àṣetẹ́ ní àràbá omi tó ń ká ibi wọ́n gbé mọ́tò wá sí tó kálukú ń lọ gírígírí òǹgbẹ́ wa ń gbẹ ní wọ́n wá dúró o tò síbi omi tútù omi tó gbé sínú kúlà fún wa dá mu àṣekè mọ̀ kí mọ̀ mu nígbà tí ìdí mú mi dá àwọn èèyàn ti lọ ìmọ̀ ọ̀nà ibi tó páàkì mọ́tò wá sí mọ́. èyí kọ́kọ́ ń pòrì láàrin ibi àràbà o ibi tẹ́ǹtì èyí wá ń pòrì nígbà wa náà ni ìdí tì í lọ yẹ kí mọ́tò wọ́ wà nígbà tó yá gbogbo mọ́tò lọ tọ́ òsì tí ì ṣe mọ́ ẹ máa lọ fún dàlífà fúnra mi bàbá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èèyàn bí ẹgbẹ́ mi náà mo rìn láti àràfá dé Muzdalifa ibi mo ti bára mi tí mo sùn ní Muzdalifa ìdí tí ẹ̀rọ́jú Yorùbá kankan ìdí tí ẹ̀rẹ́ni tí mo lè mọ̀ rí fọlá ìrẹ́ni tó ju ẹnìkan bẹ́ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ ní Muzdalifa tilẹ̀ fi mọ́ ọba tó gbé láti Muzdalifa òdìjàmúra ojúkò tán ẹ̀mí mi ni pé ìrì àwọn Nàìjíríà kan títí ẹ̀jọ́ yìí mo bá ti débi táwọn Nàìjíríà wà àbí mo débi táwọn Yorùbá wà ìmọ̀ bí ṣera mi àbá àjùkò tán mo bá tún bẹ̀rẹ̀ rìn láti jámúra ó di mìíràn ìbẹ̀rẹ̀ mìíràn náà wọ́n á lè já sí. ẹ wá tó wọ̀ pé ṣé mìíràn náà ní. mo bá gbé lẹ́yìn àwọn alágbára gan wọn mọ̀nà ẹ wá mọ́tọ́ lágbára jù tí wọ́n tọ́ àṣírí ọ̀la ìmẹ̀pẹ́ ìjọ yẹn torí pé àràbà 2023 mo léèdì kúrò ní Nàìjíríà àràbà kọ̀ọ̀la ni mo gbéra bá a ṣe ń láǹdì ìwọ mi ní rárá ọlọ́jọ́ yìí wọn lára bàtà àrà ní àràbà tí ì ti mọ̀nà mọ́ yìí o ìyìnrà bàtà sípàsì bàtà asù ni mo tó wá bọ̀
tí mo bá wá rìn díẹ̀ yípo bàtà yìí kò lọ́wọ́ díẹ̀. ọmọ akéwù tẹ wá mú kò lé kọ́ báwo ló ti wá sí. ọmọ akéwù tí mo mú kò lé kálẹ̀ òun náà ti àríra wa náà òun ò rí mi mọ́ èmi náà ò rí òun náà mọ́ ọmọ tí mo ní ọmọ bá gbé ẹrù lọ́wọ́. ẹ máa wọ ọmọ náà o ọmọ tí mo mú kò lé fún àmì ọmọ akéwù yìí kótó yóò tiẹ̀ máa ràn mí lọ́wọ́ àríra wa wọ́n á bẹ̀rẹ̀ nígbà tó yá tí mo bọ́ bàtà wọ́n á rí pé gbogbo èékánná ẹsẹ̀ mi mẹ́wẹ̀ẹ̀wá ti yọ ó ti yọ yẹnyẹn right ìwà rìn títí kí n tó rí haúsá kan ó sì ti mọ̀ pé kíní tẹ́ǹtì Kwara kìí jìnnà sí Zamfara kìí jìnnà sí Niger àwọn ilẹ̀ haúsá yẹn àárín ibẹ̀ pàápàá jùlọ kíní Ogun State ìmọ̀ súnmọ́ wa mo ṣe rí haúsá yẹn tí mo ní Zamfara ọ̀jú ẹ̀ fún mi kí n má ti dé Zamfara ìdè Kwara sẹ́yìn nígbà tí mo kọ́kọ́ dé Kwara èyí tí ìwádìí pé ibo láyé mi wọ́n lọ bí àwọn ibi táwọn drinking board kan wà wọ́n kàn lè sùn sọ́fíìsì wọn ni abẹ́tẹ́ntì mo sùn yẹnyẹn wọ́n jí mi wọ́n ní àwọn fẹ́ kí irun kan àwọn fẹ́ kí alazari àwọn fẹ́ kí magari yẹn kàn sún fún wọn lórí oorun ni nígbà tí mo wá tójú mi dájọ́ kejì ni mo tó jí o tí mo jí tán mo wá dùn ọ̀yàn wá sunkún irú rìn wá nílé kí ni túmọ̀ eléyìí wọ́n dé ọlọ́run ọmọ túbà. wàá fi ìlànà ní àṣà ilé yìí ká. ibẹ̀ yẹn rí ní Mẹ́kà èyí wàá wò pé sẹ́rù wàhálà tá a nábì ṣe ní. sallallahu alaihi wasallam. síbẹ̀síbẹ̀ ó sì fẹ́ rí jà wọn ta rẹ̀. àṣírí ìlànà ní àṣà ilé yìí ká. alájí wa Dankanu lẹ́yìn tẹ̀ ti dájú Mẹ́kà yìí gbogbo àwọn tó sẹ̀yìn ẹ̀bẹ̀ rí jì wọ́n gbogbo àwọn tẹ́yìn náà máa bẹ́yìn lẹ́sẹ̀ wọ́n ẹ tọrọ àfẹ́ríjì lọ́dọ̀ wọn kí irun yẹn máa lọ déédéé àwẹ̀ yẹn máa lọ déédéé kí sàkà yẹn máa lọ déédéé kí mọ̀lọ́mùdọ́kan yẹn máa lọ déédéé kẹ́ẹ̀mọ́ wá jẹ́ àlàájì tí ó máa tọrọ àdúrà tí ó máa gbà àwọn afọ́ onímọ̀ wọ́n tẹ́ ẹ bá ṣẹ̀ darí Mẹ́kà 40 ọjọ́ àtijọ́ kan gbogbo àdúrà tó bá ṣe yọmọ gbà torí pé ó wà ní mímọ́ òun náà ó sì máa sábà burú téèyàn bá lè tíráì 40 ọjọ́ àtijọ́ kan yẹn bá pé tí ó sì tó sábúrú wọ́n tún bá fi 40 ọjọ́ àtijọ́ kan mí kan. tọ́wọ́ tó lọ yìí tán tí ò súnmọ́ burú wọ́n tún bá fi ọjọ́ 40 ọjọ́ àtijọ́ kan mí kan títí táàjì mi ò tún fi dé tọ́wọ́ yẹn pé rere ní í ṣe yọmọ wà nínú mímọ́ gbígbàdúrà àti wà Dankanu ẹ má kúrò nínú mímọ́ yìí kí ẹnu yóò lè máa jáse ní gbogbo gbà gbogbo ń tẹ́ tọrọ Ọlọ́run gbà. àmín. ìtẹ́ tó tọrọ níbí Ọlọ́run gbà. àmín. dákun èmi pẹ̀lú rẹ tá a ti lọ àṣàdúrà kọ́lọ̀njẹ́ a lọ àmọ́ ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ ò ní ìdàdúrà ahun ní ń dà á láàmú ọbẹ̀ kọ́lé ilé tọ́lọ́wọ́ ọ̀kọ́ máa bí ọkọ̀ lọ́bẹ̀ kọ́lé mi lóhùn ní lọ́mọ́ káàbọ̀rọ̀ tó tún bá iye tó dà iye tí ó tún dà lọ́dún tí ń bọ̀ àkókò mọ̀ bọ́lá bá ti ṣe rọrùn fún ọ lọ ẹ̀yọ́ obìnrin ọmọbìnrin ẹ̀yìn lẹ́yìn máa tara ẹ̀jú ẹlòmíràn rẹ̀ ní ẹran mọ́kà alálàájá àríbidé sílẹ̀ wọ́n ti jẹ́ o láti ọmọ ọgbọ́n kọ́lé kó tó kú ọ̀tara lọ mọ́kà kó dé nítorí Ọlọ́run kọ́ wọn jára jì ọmọ àlè ará Ìlọrin ni wọ́n fi Mẹ́kà lọ lóòtú sọ pé kú kíní kan kéékù kankan wọn lọ́dọ̀ ará Ìlọrin bá ti bọ́ Mẹ́kà etí wa máa ń nà ní àwọn olóyè kó máa fi ìṣúra sí ẹ̀yẹ ó sì pẹ́ wa torí bá jẹ ní iyì wájú Ọlọ́run nǹkan mẹ́ta ń bẹ wọn kì í dájọ́ sí i téèyàn bá fẹ́ jẹ̀bi Ọlọ́run ọ̀rẹ́ ni rán Mẹ́kà àbó olówó tó fi lọ Mẹ́kà ọ̀rẹ́ ní ìfowó ìṣe bísínẹ́sì kan tí ń kọ́ jẹ́njẹ́ ọmọ ẹ̀kọ́ kan lónìí sórí owó tó o bá fi pẹ́rí Mẹ́kà tó o bá fi lè lọ mọ́ kò sí ń tó lè fowó yẹn ṣe tó jèrè mẹ́. bàbá àwọn ti rí o tó o bá fẹ́ kó àjọ èyí yóò ti yẹ ẹ̀yìn tí ń wí fún máa wò. tó o ti wá mẹ́ni pé owó yìí bọ́ bá kó ìfowókun ìwà fi lọ Mẹ́kà tó o wá kó àjọ ọ̀hún tán tẹ́lẹ̀ kan sọ fún ọ pé ìṣe bísínẹ́sì kan nígbà tí a bá fi dọdún tí ń bọ̀ yóò tún ti pọ̀ sí i owó yóò parẹ́ kó tó lọ́dún tí ń bọ̀.
ọ gbọ́dọ̀ fowó péré mẹ́kà kan ọmọ lọ ọmọ bó o tó ra mọ́tò yóò lásìdẹ́ǹtì mẹ́kà tó fi péré ìwúlọ lọ gbogbo ẹni tó lọ kẹ ẹ lọ́mọ́kà wọ́n yóò dájọ́ mẹ́kà sípò mi ẹ̀ ọ̀jẹ̀bi ẹlẹ́ẹ̀kejì tó yẹ dájọ́ tó yẹ postpone rẹ̀ òun ni wòlímọ̀ ọmọ tó fẹ́ ṣe ọmọ rẹ̀ ti lọlé kéwú tó ní yóò ṣe wòlímọ̀ tó sì lówó tọwọ́ sọ pé sọ máa bá àpamọ́ tó ṣe torí pé ó ti gbẹ lọ́wọ́ rẹ̀ yìí kiri kàlọ́ fẹ́ fi ṣe nítorí fẹ́ fi ṣe owó oníjèrè mẹ́ẹ̀ tó fi Kùránì lẹ̀. ó ní mélòó èdè méjì yìí. nkẹ́ ẹlẹ́ẹ̀kẹta owó tó dì mú tó lọ fẹ́ fi ṣàánú ẹbí ìṣòro tí ń ṣẹlẹ̀ nínú ẹbí wa yìí nítorí ìrètí owó kan tó wà mí bá tẹ̀ ẹ́ ìfẹ́ ẹ̀pọ̀ ẹ̀gbọ́n mi tó níṣòro àbábúrò mi tó níṣòro àbí wàhálà tọ́lẹ́ẹ̀tì tí ò tó nínú fámílì àwòsí wa yìí nítorí jẹ́ pé àwọn ọmọ ẹlòmíì ni pé ó lówó tó lè fi gbé kíní tọ́lẹ́ẹ̀tì sílé wọn àwọn ìyáálé wọn sì tún bẹ́ẹ̀ bí wọ́n ń du ìgbẹ́dìsìn tọ́lẹ́yìn kùnlé kíní ẹ̀yìn wọn jówó parẹ́mẹ́ tó ní lọ́wọ́ tó fi sànú ni o gbogbo owó tó yẹ kó fi tẹ́bí ṣe tọ́wọ́ wá fi tẹ́bí ṣe nítorí ọba fẹ́ fi ṣe oníjèrè ẹni wà sínú. wọ́n sí ni ẹ̀. ọlọ́run o. Òwe ọba. Gbogbo ẹni tí o ti lọ́nu wa. Gbogbo ẹni tí o ti lọ́nu wa. Àrànṣe bá ti lọ. Àrànṣe bá ti lọ. Ọlọ́run bá wa. Òwe kò mú bá wa. Bàbá mo bá wa tán. Bàbá mo bá wa tán. Adájọ́ ẹ̀kọ́ bò mí. Mọ̀jẹ̀ adájọ́ ẹ̀kọ́ bò mí. Ibi eríire yìí ni ká dájú ẹ̀kọ́. Eríire yìí ni ká dájú ẹ̀kọ́. Ká máa wá ṣe eríire. Ká máa wá ṣe eríire. Kéré bọ́ ọmọ gbẹ̀yìn. Kéré bọ́ ọmọ gbẹ̀yìn. Gbogbo akátẹ́wọ́. Ẹ̀jẹ̀